fídíò yìí a máa analyze fídíò tí bọ̀dá Ibile ṣe fún mami aláṣàbí ojú ti jẹ́ tí ojú ti rẹ̀ àṣẹ àbábọ́ ọmọ àlè níbi lẹ́yìn o bọ̀dá yẹn lẹ́nu o mo mọ̀ pé tẹ bá wo fídíò yẹn máa ké ni kò possible tó lè mí gan pariwo ni pé Jésù ènìyàn sọ pé òun ò tẹ̀rí eléyìí ẹ̀sìn gidi ni ẹ̀sìn àwọn mọ̀mọ́ báwo la ṣe fẹ́ kanta eléyìí sí báyìí mo ní ìdí àwọn èèyàn tó máa ṣe dọ̀kásì máa ṣe analysis dọ̀kásì máa ṣe analysis yóò tó pàṣẹ ẹjọ́ ẹ má miss analysis yẹn bọ̀ ká tó lọ sí tìmọ̀. first thing first ṣọlá pé kí ló dé tó jẹ́ pé ambassadorship Queen Mother ló ń ká ẹ lára ń sìn because the way bó ṣe fi ṣan sọ ṣé wéèyàn yẹn ló yẹ kó gbé ambassador fún ṣé but you said you are not bothered about Ìyábọ̀ pé kò lówó kò ráyé wá àwọn ọmọ ò ní nǹkan kan ajá ilé ẹ máa bọ́ Ìyábọ̀ so kí ló dé tó jẹ́ pé ambassador yẹn tún dùn ẹ̀ ṣebí kò lówó ni ọ̀fẹ́ dẹ̀ ló ń ṣe ambassador ó ṣe fílẹ̀ oníṣẹ́ wọn máa rí ọmọ Ìgbò tó gbé ambassador fún Queen Mother Susan Shina nǹkan ọmọ Yorùbá ni because I don't understand Goldberg mi ìmẹ̀yàn tó ní òbọ̀ ṣé ọmọ Yorùbá ni Susan Shina tá a ti ẹ̀ mọ̀ dáadáa ṣọmọ Yorùbá ni Susan Shina kí ló dé tó fẹ́ para ẹ lórí nǹkan oníǹkan náà wọ́n gba ambassadorship fún ẹkún tó tún sun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni kò yẹ kó gbá ambassador mo rò pé there was a time tó sọ fún wa pé bó ṣe wà yìí ó máa lọ bẹ̀rẹ̀ sí búlì gbogbo àwọn tó máa ambassadorship fún ó ti wá gbàgbé pé Goldberg global kínní ni tán bá gbé ẹ wọn ní rògbò ẹ tán bá gbé ẹ ó rí pé ò lè yọnu just see anybody àwọn yẹn máa ṣe kí ni eliminate ó sọ pé ó máa bẹ̀rẹ̀ sí ń ba ọjà àwọn èèyàn tó ń gbé ambassador fún Ìyábọ̀ Òjó pé ó máa bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ káwọn warriors náà lọ máa bàjẹ́ sórí àwọn silent elimination orí ìlà tí wọ́n á kọ́kọ́ pa gbogbo nǹkan gbogbo àwọn èèyàn tó ń dùn mọ́ ẹ nínú bẹ́ẹ̀ ni tó bá rò pé o kó escort dání wọ́n á ṣe iṣẹ́ yẹn cleanly ni ó jẹ́ kó rí ara ẹ pé ìwọ ọmọdé ṣé o ti fẹ́ kú ni wọ́n á kọ́ pa gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ nínú tó bá ti wá fi ẹlẹ̀ jàlàjàlà tó rí pé gbogbo nǹkan tó ń pa ẹ́ láyọ̀ ó bẹ̀rẹ̀ sí ń pa ẹ́ lẹ́kún ìgbà yẹn náà ṣe máa wá tó máa yanjú ẹ̀ kí ló kọ́ ẹ̀ ṣé òun ta cream ni àbó òun ta face cream torí kò yé mi Susan Shina face cream ló ń ta ó ṣáà ń kọ́ra ṣe bọ́ ọmọ Ìgbò ni kì í ṣe sister Susan kì í ṣe ọmọ Yorùbá náà ó ní àwọn tó bá gbé ágbà fún Ìyábọ̀ Òjó àwọn ò ní life Ibile ò ní life ló ń kọ́ 500 houses àwọn tó yẹ kó máa pariwo páwọn kan kọ́ estate nìyẹn àwọn ò pariwo páwọn kọ́ estate o ìwọ tó ò ní nǹkan kan mansion ẹ máa lu àwọn èèyàn júbìtì ẹ máa lọ fi kọ́ mansion ìwà àti bọ́dá láti ìwọ náà ló ń kígbe lójoojúmọ́ tó jẹ́ ká rọrùn sùn Ìyábọ̀ ò ní nǹkan kan kò ní nǹkan kan tó bá gbé advert fún ṣèbí ọ̀fẹ́ ló yẹ kó máa ṣe advert kò wá lówó kò lówó gbogbo advert ó gba Goldberg ó gba gold ó gba jewelry ó gba aṣọ ó gba arun ó gba gbogbo ẹ̀ ìyẹn gan ò tówó kò dìgbà tí yóò bá gorí caterpillar lọ àbí kó máa scam àwọn èèyàn fún California ilẹ̀ irọ́ ilẹ̀ òòṣà kó tó lówó jẹun náà gbogbo advert tí Queen Mother ń gbà ó tún gbalẹ̀ ṣé òun kọ́ ló ń advertise ilẹ̀ fún Ibile ni ṣé owó kékeré ni advert ilẹ̀ ni irú àrà wo ni Queen Mother fẹ́ dá tí ò lè rí dá mọye tó ń sọ fún celebrity fún advert ni orúkọ yẹn lásán on its own irú àrà wo ó rí mọ̀mọ́ advert ẹyọ kan náà gbà lọ́wọ́ mọ̀mọ́ tí mọ̀mọ́ kanra kiri ìyá ọkọ ẹni advert ẹlí ọkàn náà gbà lọ́wọ́ mọ̀mọ́ tí mọ̀mọ́ fẹ́ para ẹ̀ do you know how much this advert are paying kò lè ṣiṣẹ́ kò lè ṣe kinní kan lounge tó ní first price lounge yẹn kan kì í ṣiṣẹ́ náà ń ṣe ń bẹ̀ eré náà ń ṣe ń bẹ̀ kí ló máa ń ṣèwọ ọmọbìnrin yìí náà ó ṣàfẹ́ ọ̀ǹtì sí gbogbo èèyàn bá gorí caterpillar kan lu jìbìtì bíi tiẹ̀ ló tó máa lẹ́ni yẹn tó máa ṣiṣẹ́ àwọn èèyàn kan wà tó ń ṣiṣẹ́ dáadáa ní ayé tọ́hàn bá tèèyàn jẹ tọ́hàn lu jìbìtì tọ́hàn jagun gbalẹ̀
tó jẹ́ pé Ọlọ́run bá dẹ̀ ń gbọ́ àdúrà wọn ni bọ̀ kì í ṣerú èèyàn bíi tiẹ̀ láíláíláíláí ìwọ tó bá tí ì parọ́ borúkọ èèyàn jẹ́ gbowó borúkọ èèyàn jẹ́ taṣọ tó ti sọ pé ọ̀rọ̀ tí Ìbílẹ̀ sọ Ìyábọ̀ ló ti Ìbílẹ̀ jáde pé kó lọ sọ̀rọ̀ sí Mọ̀mọ́ ṣé nǹkan tí Mọ̀mọ́ ṣe sí Ìbílẹ̀ ṣó dáa ni irú abiyamọ wo ló máa ṣerú nǹkan bẹ́ẹ̀ sọ ọmọ lọ́mọ ọmọ tí ò ṣẹ̀ tí ò rò ẹ̀ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ just because ó fẹ́ kó máa ṣe disclaimer Mọ̀mọ́ fẹ́ máa báyàn jà Mọ̀mọ́ ló bá Dorcas jà ó dẹ̀ fẹ́ kí Ìbílẹ̀ lọ máa bá Dorcas jà ibo náà ti ń ṣerú ẹ̀ on your behalf ó ní lọ́ọ̀yà tó gbé wá wípé lọ́ọ̀yà tó gbà fún òfẹ́ kí lọ́ọ̀yà ṣiṣẹ́ mọ́ ṣé èèyàn kan ló ń control lọ́ọ̀yà ni nǹkan tó ń sọ pé education is not a scam yẹn o because to Mọ̀mọ́ fracas ti báyé Mọ̀mọ́ jẹ́ fracas ti ṣe kí ni ó ti báyé ìyá yín jẹ́ Mọ̀mọ́ think that everything starts and ends with fracas bí Mọ̀mọ́ ṣe máa ń ronú nìyẹn wípé tóun bá ti ń bá yànjà o kí gbogbo àwọn blogger òun kọ́ dà lọ ó ti gbàgbé pé these are people that do real life ìwọ ló ń bá Dorcas jà Dorcas òun kú bẹ́ẹ̀ jà ìwọ ló dìde tó sùn tó jíjọ́ kan tí náà torí ẹ̀ dẹ̀ tù tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì Dorcas from nowhere ọmọ yẹn tún try láti settle ẹ̀gàn olóògbà wípé ó fẹ́ jẹjẹ àṣẹ ó fẹ́ lọ kú ni wọ́n dẹ̀ sọ pé kó lọ kú Ìbílẹ̀ ò mọ ibi tí ìwà àti Dorcas ti tẹ̀dí sí bẹ́ẹ̀ ṣe parí ẹ̀ nǹkan tó wà láàrin yín ó dẹ̀ nàgà lọ mú ṣòro ó dẹ̀ nàgà lọ sọ́dọ̀ Ìbílẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹni ẹlẹ́ni kó wá ṣe disclaimer fún Dorcas ó ní ṣòwò àti Dorcas gan ń sọ̀rọ̀ ni tóun fẹ́ ṣe disclaimer fẹ́yàn tóun mọ̀ ó ní ṣòwò nǹkan mo dẹ̀ ń sọ kíní kan fún yín nǹkan tó dẹ̀ ń ṣe Mọ̀mọ́ ni wípé Mọ̀mọ́ ò fẹ́ kí Ìbílẹ̀ lọ gbé advert for anybody wípé kàkà kẹ́kú má jẹ́ ṣẹ̀ṣẹ̀ ni a máa fi ṣàwàdà nù nǹkan tó ń ṣèyà yín nìyẹn torí pé ó mọ̀ pé bó o ṣe lose Ìbílẹ̀ yẹn kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Ìbílẹ̀ ní lọ sọ́dọ̀ Dorcas nǹkan tó ń paranoia Ìbílẹ̀ ò dẹ̀ rò pé òun fẹ́ lọ sọ́dọ̀ Dorcas bọ̀ paranoia tó ń ṣe Mọ̀mọ́ nìyẹn tó fi lọ ń bá Ìbílẹ̀ jà ṣé Ìbílẹ̀ àtàkì Mọ̀mọ́ ni Dorcas ó fara ìṣòwò àtàkì Mọ̀mọ́ ni oníkálukú dúró sórí ilé ìrìn ẹ̀wọ̀n ṣe nǹkan tọ́mọ̀ ṣe ó wá ń kígbe pé Ìyábọ̀ Òjó ló tún dá wàhálà lẹ̀ pé báwo ni Ìyábọ̀ ṣe máa pe Ìbílẹ̀ pé kó lọ yọ èèyàn tó wà murder case èèyàn tó bá sọ pé murder case kò ní right láti ṣe fair hearing Ṣọlá pé ṣe kó sọ pé ó kàwé kò ní right fair hearing ni ẹ ṣàgbọ́ tẹnu ẹ̀ ó yá o ti mọ́lẹ̀ ó yá báwo ló ṣe pa alágbájá torí ẹ̀ ń kígbe pé murder case ṣé wọn ọ̀dẹ̀ ti fi Dorcas ńlẹ̀ sí ṣé báwo lẹ ṣe máa sọ pé yàn tí ò rí yàn rí tí ò tiẹ̀ sí ní country ìgbà téèyàn yẹn kú òun ló pààyàn ṣebí bó ṣe ń kígbe tìyàbọ̀ náà ni báwo ló ṣe sọ pé yàn tí ò rí yàn kò rí ìyá àbèjì rí o báwo ló ṣe fẹ́ pa ìyá àbèjì ó ń fóúnjẹ ránṣẹ́ ó ń fowó ránṣẹ́ in fact gan òun ló sì jẹ́ kí ẹ̀mí ìyá àbèjì gan gùn ju bó ṣe wà yẹn lọ ó tún mú dókítà lọ nǹkan tó bá yẹ kó wọ́n ti fi ìyá àbèjì sílẹ̀ ni láti ọwọ́ àwọn ọmọ ayé àwọn tó ń dókó kiri ìyá àbèjì yẹn á ti kú dànù tipẹ́tipẹ́ wọ́n fún lóúnjẹ tẹ́ bá rí àpò rice náà fi máa ń di foodstuff lọ pẹ̀lú owó wọ́n fún lóúnjẹ wọ́n fún gbogbo nǹkan ìyá àbèjì ò bá ti kú tó bá yẹ pé Dorcas ò sínú ayé woman yẹn ò bá ti kú tipẹ́ bọ̀ Ọlọ́run ló sọ pé bí eléyìí ló ṣe máa ṣẹlẹ̀ kán wó òkú yẹn kán ṣe autopsy gan kí lè máa bá ń bẹ̀ kò wà malnourished náà èèyàn tó ti ní underlying health problem tẹ́lẹ̀ ni so gbogbo ìtọ́jú tó fún yẹn wọ́n fún ní ìtọ́jú bọ̀ bọ́lá ṣe máa ṣe nìyẹn bí nǹkan tó ti damage so báwo ni Dorcas ṣe pààyàn torí tẹ́ bá máa sọ̀rọ̀ kì í lo ọpọlọ ẹ rí Dorcas tó lọ gà lọ́rùn ni àbẹ rí Dorcas 24 hours 48 hours 2 years 1 year nínú ilé yẹn so báwo lẹ ṣe wọ́n sọ̀rọ̀ bí èèyàn tí ò lọ ọpọlọ bí eléyìí kọ́ lọ gbà á lẹ̀ wọ́n sọ pé kán gba anybody ilẹ̀ àwọn ọlọ́pàá kan fún ara wọn tó declare wanted kan náà fi ilẹ̀ sí no be airport ló gbà kọjá ṣèbó ṣó gbogbo ẹ̀ fún yín no be the same police wey arrest her wọ́n fẹ́ gbọ́ tẹnu ẹ̀ ni wọ́n dẹ̀ ti interrogate ẹ̀ wọ́n dẹ̀ ti rí pé ọmọbìnrin yóò mọ́wọ́ kó mẹsẹ̀ wọ́n dẹ̀ ṣe kíni wọ́n á dẹ̀ fi ilẹ̀ kó máa lọ ṣèbí nǹkan tó ń pè injustice ni so báwo lẹ ṣe fẹ́ kán arrest Dorcas tí ò mọ̀ ń pa ikú ìyá àbèjì ìgbà tó ṣe of course tó bá máa dé hospital máa sọ pé nǹkan báyìí ló pa ọmọbìnrin yìí náà bẹ́ẹ̀ ni náà ṣebí ó máa wà nínú death certificate ẹ̀ pé nǹkan báyìí ló pa ọmọbìnrin àwọn ọlọ́pàá tó mú Dorcas bẹ́ẹ̀ ni they will have to arrest somebody that is in care of her nígbà tẹ́ni yẹn ṣaláìsí
wọ́n á dẹ̀ interrogate ẹ̀, kí ló ṣẹlẹ̀, ṣé o fún lóúnjẹ, mo fún lóúnjẹ, ṣé o fún lówó oúnjẹ, mo fún lówó oúnjẹ, ó yá fún mi ní rìsíìtì, àti ọlọ́run kúkú ṣe Dorcas tẹ̀jẹ̀ ọkọ̀ tó yẹ pé àti fídíò àti rìsíìtì àti gbogbo ẹ̀ náà máa ń tọ́jú. Ogún ẹ̀ ń kọ́ rìsíìtì lélẹ̀, hospital tá ti ń rà á nì, pharmacy tá ti ń rà á nì, ó ń ṣe medical check up, ó ń ṣe gbá ó ń ṣàwò, as God will have it ni. Ìgbà tó dẹ̀ ti rí gbogbo proof tó ní ìdàtí evidence pé ọmọbìnrin gan gbìyànjú o, ó dẹ̀ fi ilẹ̀, ó dẹ̀ fi ọmọ yẹn lẹ̀, ṣebí airport ló gbà kọjá, so ibo ló ti wá pààyàn tẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ láì lọ́pọlọ. So torí pé Ìyábẹ̀jì ti kú báyìí automatically kan mú èèyàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ikú ẹ̀ kan mú kọ́ sọ sí jail. Àìmọye èèyàn méjì lè sùn mọ́jú kéèyàn kan kú, àìmọye. Ṣé èèyàn tó ń jọ wá sùn yẹn ló wá pa á ni, but wọ́n máa interrogate èèyàn tó jọ sùn mọ́jú yẹn. Tó wá dẹ̀ dé hospital tó realize pé nǹkan báyìí ló pa lágbájá, ó ti tán. Okay, téèyàn bá ní cardiac arrest nǹkan, hospital will establish pé nǹkan báyìí ló pa lágbájá, of course wọ́n á ti ṣe autopsy fún Ìyábẹ̀jì kan tó release òkú ẹ̀. Hospital ti máa declare pé this is the cause of pie. So ìgbà tó ti declare pé nǹkan tó pa ọmọdé yìí ni pé kẹ́ lọ sí, wọ́n dẹ̀ ti interrogate Dorcas, wọ́n rí pé ìgbà tọ́mọ yẹn ṣì wà láyé, Dorcas did everything she has to do for her. So kí ló tún wá kú? Mọ̀mọ́ yín ó ti di nǹkan, wọ́n ní bọ́ọ̀ tí mọ̀mọ́ gan kọ́ sí Ìbàdàn nǹkan ló kọ, àwọn ọmọ ewé ló dáwọ́ tán kọ. Mọ̀mọ́ tó fẹ́ máa sọ̀rọ̀, nǹkan mélòó ló ti ṣe sí Naija? Òun ló dẹ̀ fẹ́ máa gba 30 million lọ́wọ́ àwọn vendor Naija ò dáa ní ìmọ̀ nǹkan tẹ̀ ẹ̀rọ alọ́bẹ̀ gan náà, bọ̀ tó bá ti gbé advert wá 30, bó ṣe máa ṣàánú mọ́ wọn nìyẹn, 100 million 30 million, ẹ̀rí tó sọ pé òun fẹ́ gba advert APC kó ní kó wá san 100 million fún ó lè ó ní jìbìtì. Ẹ̀rí tó ń sọ pé òun fẹ́ gba Naija ò dáa, àwọn Naija àwọn èèyàn burúkú, mi ìmọ̀rí ti tẹ̀ fi lọ Naija yẹn, bọ̀ tí advert Naija bá dé, Mọ̀mọ́ Ọlábánjí fans ẹlẹ́ra lẹ̀ lọ́wọ́ ẹ̀, ó lè ní ìyá yín, ebi ló ń pa mọ́nàmọ́ná kú, ebi ló máa pa kú, ebi ló máa pa kú. Nǹkan tó ń bá yín sọ nìyẹn, kò sẹ́ni bọ́yì tó wéètì Mọ̀mọ́ náà, bò ó tọrọ lè délé ẹ̀kẹ́ sọ́kó ká má sọ, ó tọrọ lè ṣe kí ni kò lè délé ẹ̀kẹ́ sọ́kó ká má sọ. Ẹ máa jókòó síbẹ̀ yẹn, ẹ máa ṣòṣì, ẹ máa ṣe òṣìgbẹ́, ẹ máa ṣẹ́wó, ẹ máa ṣe rádaràdà kiri, kí ló ń ṣe yín náà? Òtún ẹ̀ tó wọ̀ náà ṣọlá pé ẹgbẹ́ kan náà kan ní àìsàn tó ń jà Mọ̀mọ́ kọ́ ló ń jà wọ́n náà, bí Mọ̀mọ́ ṣe ń ṣẹ̀sìn Awórò kan níwọ̀n náà ṣe ń ṣẹ̀sìn Awórò. Ìyábọ̀, kí ni Ìyábọ̀ tún ṣe ń bí báyìí? Kí ni Ìyábọ̀ tún ṣe ń sìn? Na Mọ̀mọ́ decided, there was no issue between Mọ̀mọ́ and Ibile, there was no issue between Mọ̀mọ́ and Dorcas. Mọ̀mọ́ ló jí lọ́jọ́ kan tó sọ pé kán tepo sórí èṣù fóun, wọ́n dẹ̀ tepo sórí èṣù fún. No be wetin she got that versus wetin she got àbí. Mọ̀mọ́ tó ti ń pọ́nlé, tó ti ń yẹ́sí, tó ti ń gẹ̀, tó ti ń ṣe gbogbo ẹ̀, lójú níjọ́ kan ó àtàkì Dorcas, ó àtàkì ọ̀rẹ́ ẹ̀ Lawrence Martins, ó àtàkì Ibile, ó parọ́ mọ́ gbogbo wọn lórí live, ó bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ àwọn pípọ̀ wọ̀nyí. Dorcas is a blogger, Lawrence Martins is your friend, Ibile is a vendor. Báwo ni ìpàdé ọlọ́jà àtàsínwín, wọn ò jọ sí ní the same country, wọn ò jọ ṣe the same thing. Ó tún jẹ́jẹ̀jẹ̀, ó tún lọ bá lọ́yà jà, ó tún bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ lọ́yà pé òfin lówó, lọ́yà sọ pé èmi. How can somebody be lying like that? Kó tún parọ́ mọ́ lọ́yà, ó yẹ kí lọ́yà yẹn sùn yín wípé òfin lọ́yà kan lówó. Ó tún pe Ìbílẹ̀ pé kó make sure pé lọ́yà yẹn ò ṣiṣẹ́ fún Dorcas mọ́. Báwo ni Ìbílẹ̀ ṣe fẹ́ sọ kinní yẹn? Ṣé Ìbílẹ̀ ló ń bọ́ lọ́yà ni? Ṣebí tí Ìbílẹ̀ bá ti ní kéèsì ló máa pe lọ́yà adẹ́gbowó tiẹ̀, ó ti kúrò. Ṣé Ìbílẹ̀ máa wá sọ fún lọ́yà pé kẹ́nìbọ̀dì má ṣiṣẹ́ fún, ó fẹ́ gbàjẹ́ lẹ́nu lọ́yà ni? Ẹ̀yin tẹ́ ń parọ́ pẹ́ fún lọ́yà lówó, ṣùgbọ́n òun ló jáde ń sí báyìí táì rí sí ti gbé jáde tí lọ́yà sọ pé òun ò gba 1 naira rí lọ́wọ́ yín, ṣùgbọ́n òun ló jáde ń sìn báyìí. So nígbà tẹ́ tún sọ fún lọ́yà lówó, ẹ̀dẹ̀ ń parọ́ pẹ́ fún lọ́yà lówó, ẹ̀dẹ̀ tún sọ pé kí lọ́yà má lọ gbaṣẹ́ ẹlòmíì, iṣẹ́ tó bá gbé fún ta Mọ̀mọ́ṣẹ́ ti fúra ni. Kí ni lọ́yà máa jẹ, òun ò ní fámílì ni? Ṣé lọ́yà yẹn ò ní fámílì ni? Ṣebí pa jọ́ọ̀bù náà máa ń sanwó fún lọ́yà, mo níṣẹ́ tí mo fẹ́ ṣe o, ó ní nǹkan kan tó ṣẹlẹ̀, wàá dẹ̀ sanwó fún lọ́yà.
per job lèèyàn máa ń sanwó fún lọ́ọ̀yà. ẹ dẹ̀ sọ pé kí lọ́ọ̀yà má ṣe kínní kó má ṣiṣẹ́ kó má ṣàbọ̀ kó má ṣe understand torí ẹ tún fẹ́ sọ lọ́ọ̀yà ní fracas mọ́mọ́ àìkàwé yín ó jẹ́ kí ìyà jẹ yín o àìkàwé àwọn ọmọ yín náà kò dáa náà. ṣé lọ́ọ̀yà máa wá di fracas ní ṣó ń ṣe ṣó ní kí ló máa jẹ mọ́mọ́ there is life outside social media mò ń sọ fún yín ẹ̀yin àti Ṣọlá pé tẹ́ ẹ kọra yín sórí social media tẹ́ rò pé life start and end with social media. Ṣọlá pé tó ń sunkún torí ambassadorship Ìyábọ̀ ṣe sọ pé Ìyábọ̀ ò lówó ni kí ló dé tó ń jẹ́ pé ambassador yẹn ń dún ẹ ṣé wọ́n ṣe ambassador lọ́fẹ̀ẹ́ ni ṣé wọ́n ṣe ambassador ẹ bá ń béèrè lọ́wọ́ Ṣọlá pé ṣé wọ́n ṣe ambassador lọ́fẹ̀ẹ́ ni kò lówó ó dẹ̀ ń gba ambassador ó broke ó dẹ̀ ń gba ìwọ ló dẹ̀ ń sunkún lórí ambassador yẹn ó jẹ́ tètè jẹ́wọ́ ọ̀bùn kan dáṣọ rẹ̀ ṣé gbogbo influence yẹn ń dún ẹ̀ á ó fẹ́ kán wá gbé fún ẹ bẹ́ẹ̀ la máa sọ̀rọ̀ àpọ̀dá Ṣọlá pé èèyàn sọ pé ìran Yorùbá ló burú ju olórí burúkú Èkó ló ti ṣe rere kò ṣe lọ ṣe rere ńlú ẹ̀ ṣé ó róríire ìyá tó bí ṣèbí ó jẹjà kú ni egungun ẹja ló há màmá lọ́fọ̀ uncompleted building òun àti ìyá ẹ̀ gbé ṣé wọ́n róríire ṣe níbi tán ti ń bọ̀ olórí burúkú adé ilẹ̀ Yorùbá ló burú ju òde máa lọ ìlú ẹ̀ ṣé wọ́n bẹ̀rẹ̀ síbẹ̀ ó róríire ṣe ní olè tó bá dáa fún ẹ ń lù ẹ ò ṣe dúró sí ìlú ẹ tẹ bá rí ṣe ń lù ẹ ibẹ̀ ló máa dúró sí ibẹ̀ ló ti máa kóríire olórí burúkú ìgbà tó ti jata tán tó ti jẹpo tán olórí burúkú ọmọ Yorùbá ló tún fẹ́ o ọmọ Yorùbá ló fẹ́ o bọ́dà láti jígolo àwọn àpọ̀dà méjì irọ́ Yorùbá ló burú jù ó ṣe lọ fọmọ Ìgbò tó bá ń polówó aṣọ òun wá advertise ní Igbo language ní àwọn olóhùn aṣọ lọ́wọ́ àwọn olóhùn rẹ̀ àwọn olóhùn scam olóṣì orí ẹ̀ ti fọ́ Yorùbá ò dá ó dẹ̀ ra pati ìgbà tó tún máa kọ́lé sí o tún kọ́ mansion ìlú Ìbàdàn ní wèrè tún lọ kọ́ mansion ní 2026 Yorùbá ò dá tó ti ń kígbe láti 2019 Yorùbá ló burú jù Yorùbá ò dá àwọn èèyàn Yorùbá ẹ sá fún wọn olórí burúkú ìmá lọ kọ́lé sí Ìbàdàn mansion ló lọ kọ́ ẹ máa jẹ́ kó máa bóbó yín ẹ má bá Yorùbá ṣe àwọn owó ló ń ralẹ̀ wèrè yìí àwọn wo ló ń scam pẹ̀lú California ṣé àwọn ọmọ Ìgbò ló wá ra California lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ Ìgbò tó jẹ́ pé ara wọn náà máa ń bá ṣe ara wọn tó ń talẹ̀ nìkan náà máa ń ralẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn Yorùbá ní wèrè yín scam o ìlú Ìbàdàn ló lọ kọ́lé sí o tó lọ kọ́ mansion sí Ìbàdàn tó ń sọ pé Yorùbá ò dá ẹ jẹ́ kó máa bóbó yín ẹ̀yin náà ní orí yín ò pé náà tẹ́ rò pé ẹ ń sòótọ́ ọ̀rọ̀ ọmọ Ègùn rásáràsọ̀ ó wá sílùú wa ó ṣoríire ó hà tínú Yorùbá fíìmù ó gbọ́ èdè ó kọ́ èdè yẹn ó gbọ́ dáadáa ó jágere lẹ́nu ẹ̀ ó tún kọ́ òwe gan ó kọ́ èébú gbogbo ẹ̀ ló kọ́ ó fẹ́ ọmọ Yorùbá ó tún kọ́lé sílùú Yorùbá àwùgbà táwọn ọmọ Ìgbò sọ pé àwọn làwọn lẹ́kọ̀ọ́ ẹ̀ rí bọ́ ṣe fi kíní lé wọn dànù olórí burúkú ìdè ìlú Èkó yẹn náà ló ń kọ́ mansions tó ń kọ́ estate tó ń kọ́ gbogbo ẹ̀ I have this I have that kí ló dé tó ṣe gbérí ní Àbújá ìgbà tó lọ Àbújá ò máa lójóṣù méjì tó ṣe ṣọ́ọ̀bù síbẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ collapse kí ló dé tó ṣe gbérí nílùú Àbújá olóṣì náà sọ pé Yorùbá ò dá ibi tó ti ń bọ̀ ó gbé ẹ̀ ló ṣe sá kúrò mẹ́ ẹ máa jẹ́ ó máa bóbó yín ṣé àwọn Ègùn dá ó ṣe bẹ́gùn ṣe àwọn yẹn dá kí ló dé tó ṣe lọ bá wọn sí kí ló dé tó yẹ pé ilẹ̀ Yorùbá tí ò dá náà ló lálẹ̀ mọ́ tó dẹ̀ padà lọ ìlú ẹ̀ wọn ò dá wọn ṣèkà sí ẹ máa lọ ìlú ẹ̀ náà sọ́ọ́lẹ̀ ẹ̀ ń bẹ̀ ni kó lọ sóríire ń lu ẹ̀ náà wọn sóríire ń bẹ̀ ni ó ṣe lọ kọ́lé sí ìyá ẹ̀ tó kú jálajàla gan lásán gan ó lè ṣe orí ìsàrí ẹ̀ dáadáa orí ìsàrí ẹ̀ mọ̀mọ́ ti fọ́ gbogbo ánímà ló ń wọlé mọ̀mọ́ lórí ń bẹ̀ níbi tó bàjẹ́ dé ó lè ṣe sàrí ẹ̀ mọ̀mọ́ ẹ̀ dáadáa kò tiẹ̀ rẹ kò ṣe táùsì sí níbi tí táyé ẹ̀ bàjẹ́ dé Yorùbá ò dá o dẹ̀ lè padà lọ ìlú ẹ̀ kó tiẹ̀ kó tó bá tẹ̀ kọ́lé sílùú ẹ̀ wàá tẹ̀ ṣe sàárè mọ́mí ẹ̀ dáadáa ilẹ̀ Yorùbá ò dá dẹ̀ nìyẹn o ó ń gbé yín ó ń gbowó ó ń gba gbogbo ẹ̀ ó ń taṣọ ó ń ta gbogbo ẹ̀ ìgbà tó dàbújá ó gbé ẹ̀ 2 months péré gbogbo nǹkan tó kó débẹ̀ lulẹ̀ ni ó wá ń ta náà ń ta chíá this is our tea look at our tea you will drink tea àti fingerprint àti gbogbo ẹ̀ ò lánàá nílé ẹ lórí olóṣì ẹ má jẹ́ fẹ́ anybody bóbó yín o ilẹ̀ Yorùbá ẹ rí pé àwọn ọmọ Ìgbò gan wọ́n máa lọ́ọ̀dù wọn sẹ́ni trunk máa bọ̀ nínú ilẹ̀ Yorùbá wọ́n kọ́ wá tàbí ọ̀tà àti gálà
àwọn kan ta Pepsi àti kìíní gálà nù ọ̀dọ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbá ṣọ́ọ̀bù. Ẹ rí ibi tán ti ń sa spare part yẹn. Ẹ rí ni tó o bá fi tèkó léṣe o lè rí ṣe nílé ayé tí èkó ò bá ti gbé ẹ kò síbi tó lè dé nílé ayé tó lè gbé ẹ confam ni. Tèkó ò bá gbé ẹ àwọn tí Naija ń gbé ni pé o gbọ́dọ̀ padà lọ́lé wàá lọ ṣe nǹkan kan sílé dandan ni. Ìyẹn ni wípé Naija gbé ẹ. If you cannot make it in Nigeria, you cannot make it anywhere. Now confirm. And if you are not going back to Nigeria, ó tán rẹ jẹ. Ó tán rẹ jẹ ọkàn bá ráyé. Ṣé ìlú òyìnbó tó jẹ́ pé gbogbo ilé tó bá rà gbogbo ilẹ̀ tó bá rà 100 years péré náà fi fún ẹ tó máa gbà padà. Ẹ máa tán ráyé jẹ. 100 years àwọn ọmọ ẹ gan àwọn ọmọ ẹ náà máa wà ńbẹ̀. Àwọn ọmọ ẹ máa wà ńbẹ̀ tó máa fi gbalé yẹn kò lè bá ọmọ nílùú òyìnbó. Ilé gbogbo ilé tẹ́ rà tẹ́ wọ́n ò sọ fún yín okay. Ẹ má lọ lé kẹ lọ èèyàn tó jókòó sí Nàìjíríà Nàìjíríà ò dáa Yorùbá ò dáa kíní kan ò dáa tó dẹ̀ ṣe oríire tó ń kọ́ mansion tó ń kọ́ gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ yín tẹ́ wà nínú òyìnbó tó ń sọ fún yín pé ilẹ̀ Yorùbá ò dáa má bá àwọn Yorùbá ṣe àwọn ló dẹ̀ ń kọ́ mansion. No be juju be that ibi tó ń lọ ní ibi tó ń kọrí yín sí lélẹ̀. Ẹ má wà ní anybody parọ́ fún yín. Àbí mọ̀mọ́ alábẹ́jóná mọ̀mọ́ tán ní abẹ́ ẹ̀ ti jí pẹ̀tà wọ́n ní mọ̀mọ́ ń gba 30 million owó advert tó ń gba 15 million 30 million 10 million 20 million bó ṣe ń gba advert lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ Farida Naija ló ti ní spa o Ibile Naija ló ti ń talẹ̀ tó ń talẹ̀ o PS Home and Property Naija ní gbogbo wọn wà tó dẹ̀ ń gba advert Naija láti ìlú òyìnbó tó sọ pé òun ní Facebook kan Naija ò dáa advert tí mọ̀mọ́ ń gbà Naija ló ń bọ́ mọ̀mọ́ ẹ̀ rí bó ṣe ń kanra kiri ń sìn. Naija ò dáa ẹ wo iye táwọn advertiser tó ń sọ fún ìyá yín ó tún fẹ́ lọ join APC ó tún fẹ́ kán lé wọnú nínú APC kóun lè join mọ iye tó béèrè 100 million 100 million ló fi ní wèrè fẹ́ gbà ọ́ Naija ò dẹ̀ dáa ẹ jẹ́ kán máa búbù kí lẹ lọ ń ṣe Naija yẹn mí ìmọ̀kọ́tẹ́ lọ ń ṣe ẹ̀yin dẹ̀ jókòó sílé òyìnbó ẹ̀ ń gba millions and millions of naira ẹ̀ ń gba millions and millions of naira Naija ò dẹ̀ dáa owó yẹn ló dẹ̀ ń bọ́ yín tó ń san mọ́gẹ́jì ẹ jẹ́ kán máa tàn yín. Ẹ jẹ́ kán máa tàn ẹ wo tí ì rí nǹkan. mọ́mọ́ dì mọ́mọ́ ẹ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀sìn ọdún yìí tí tírélà Dangote gan bá pààyàn nínú ọdún yìí ó dáa ju kí èèyàn máa ṣẹ̀sìn. ẹ bá ti mọ̀ ẹ bá ti jẹ́ kí tírélà Dangote kó run yín kó má rún àbúrò fínà ẹ̀yin ni kó wá pa mọ́lé mọ́mọ́ ká máa ṣa yín ká máa ṣe gbogbo yín torí wọ́gọ̀wọ̀gọ̀ tán tẹ́lẹ̀ mọ́mọ́ dì mọ́mọ́ tẹ́ ẹ bá ṣẹ̀sìn mọ́ tẹ́ ẹ máa fi kú ẹ̀sìn tẹ́ ẹ ṣe lọ́dọ̀ ìbílẹ̀ yìí ọ̀dọ̀ dọ̀kásì mo ti wo fídíò ẹ̀ mo dẹ̀ kà wọ́n lérí mo fẹ́ lè máa ké ṣe rí gbogbo nǹkan tí ìbílẹ̀ sọ nǹkan wọn ló dùn mí jù ó ní abẹ́ mọ̀mọ́ ti jí pẹ̀tà ẹjọ́ ṣe lóòótọ́ ni abájọ tí gọ́fàdà fi kálẹ̀ ẹ̀mọ́ owó ìlú o báwo ni ìbílẹ̀ ṣe mọ̀ pé abẹ́ mọ̀mọ́ ti jí pẹ̀tà mọ̀mọ́ ṣé kìí ṣe pé ẹ tún lọ nòbò sí ìbílẹ̀ pé kó gbẹ̀yìn wọlé fún yín torí kò séyàn tẹ́ ẹ̀ kì í nà sí gbogbo èèyàn ló ti reject yín gbogbo èèyàn ló rí bẹ́ẹ̀ ṣe ń nà sí wọn náà reject ṣé ṣe pé ẹ ti lọ ná òbò sí ìbílẹ̀ látòrí fóun pé gbà fún mi látẹ̀yìn ọmọkùnrin yẹn wá rí pé abẹ́ yìí ti jóná ó ní abẹ́ mọ̀mọ́ dìgbẹ̀ta mọ̀ kọ́kọ́ pé ní dìgbẹ̀ta ó rọ́ọ̀sì alábẹ́ dìgbẹ̀ta ọ̀rọ̀ burúkú wà lẹ́nu bọ̀bọ́ ìbílẹ̀ yẹn ó ní abẹ́ mọ̀mọ́ ti dìgbẹ̀ta èmi wà sọ pé anti-rust spray làwọn wá sí mọ̀mọ́ ẹ ṣí òbò yìí báyìí ẹ jẹ́ abáyé tẹ anti-rust spray kábáyé fi gíríìsì pa ó ti jóná. Ayé yìí ti bàjẹ́ ọmọ wọn kí ìbílẹ̀ bó ṣe wà respectful tó kó tó kó fún yín lẹ́yìn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ayé yìí ti bàjẹ́ ṣé rí àwọn ọ̀rọ̀ kan wà Ọlọ́run má jẹ́ kí n tẹ́ níbi tó ti ń pọ́n mi lé Ọlọ́run ọba má jẹ́ kí n ṣe kí ni má jẹ́ kí n tẹ́ níbi tó ti ń pọ́n mi lé ṣé rí one thing tí mo fẹ́ kẹ́ understand nípa ìbílẹ̀
ibikíbi tó bá ti rí Saheed, Alhaji Saheed Òṣùpá, mọ̀ pé legit ni. Saheed no dey compromise with his integrity. Integrity choke pẹ̀lú Saheed Òṣùpá. Saheed wà ló ń polówó fún odidi ìbílẹ̀, ẹ wá imagine. Integrity choke. Ìgbà tí ìbílẹ̀ kọ́kọ́ máa dé, ta máa gbọ́ ìbílẹ̀ lórí social media, mo lọ ṣe visibility studies mi náà. Mo rí pé bọ̀bọ̀ yìí legit. Gbọ́ nǹkan tó ń sọ nínú fídíò yẹn. Ó ní 500 ilé lòun kọ́ in a year. 500 ilé is massive, baby. Ó lóun tún fẹ́ sọ di 1,000. Ẹni tí Momo sọ pé kò tálẹ̀ kankan, ó ń gbáwọ̀ èèyàn. Ẹ máa gbọ́, ó lóun landlord ní Dubai, landlord ní Dublin tí Momo wá, landlord lẹ́kọ̀ọ́ àti landlord ní UK. Mo ní Jésù. Àwọn ilé náà ń pè ní quiet money, risky money, liquid money, owó tó pọ̀ tí ó tọ̀ tó flow bí omi òkun. Money flows. Ó dẹ̀ lè mọ̀. Ọmọ yẹn èèyàn tó ń pè ní ìbílẹ̀ yẹn, ó mà ní ìtẹríba o. Ó mà ní ìtẹríba tó jẹ́ pé bó ṣe wà yẹn kò séyàn tó kéré lójú ẹ o, kò ń fojú pààyàn rẹ o. Máa yẹn ò kì í fojú pààyàn rẹ o. Abájọ tí nǹkan tí Momo fi wọlé sí lára ni. Ebi ló pa Momo, ebi lé ń dé ló ṣèyá yín tó fi sá lọ sọ́dọ̀ ìbílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń kì. Ìbílẹ̀ o. Torí owó ó fẹ́ máa extort. Ṣé ti understand is it? Ṣé mo naturally tó bá ríyàn tó ń pọ́n ẹ lé, ṣé understand? Ìwọ náà wà fẹ́ lọ síbẹ̀ ìgbà tó kì í ṣe pé kìíní. Ibùgbọ́n kò mọrú èèyàn tẹ́ni yẹn jẹ́. Ìwọ náà wà fẹ́ sọ ẹ ṣé o, thank you. Torí èèyàn tó ń polówó ọjà. Ìwọ náà wà fẹ́ drop àsọmọ. Nǹkan tí mo sọ, àsọmọ torí ẹ pé tó kọ́ nílé eré. Ìwọ náà wà fẹ́ drop nǹkan kan. Momo understand pé gesture wípé àgbàlagbà dẹ̀ ní ẹni yìí o, jẹ́nba wá nǹkan kan. It's called gesture, kì í ṣe pé ẹ deserve ẹ̀. Bọ̀bọ̀ yẹn lè rí yín kó gbójú. Máa dúró ìgbà tẹ́tí fẹnu support kí ló ń gorúkọ àti tó ní squishy lórí tó fra lórí Fúnkẹ́ Akíndélé. Ẹ̀bọ̀n kóun ló fra jù láàrin tí ò wo bẹ̀. Tẹ́tí gbé mọ́ra tí ò wo bẹ̀ tí ò rán ya yín. Ìbílẹ̀ can do the same as well. Kó ṣe kí ni? Kó gbójú sí agbójú pé kí ni tèmi, mi ò jẹran yín lówó náà. Ó wù yín ló polówó mi, ó wù ẹ̀ máa polówó mi. Ọmọkùnrin yẹn bọ̀ torí pé wọ́n kọ́ nílé eré, ó rí ìyá gidi bí, ó rí ìyàwó gidi gbé sílé. Àdúrà ìyá ẹ̀ àti ìyàwó ẹ̀ conjunction ni, kì í ṣe àdúrà kékeré. This man is not, kì í ṣe èèyàn kékeré. Ọlọ́run gba àdúrà ẹ̀ látara ìyá ẹ̀ àti ìyàwó ẹ̀. Bó ṣe rí nìyẹn. Ìgbà tó dẹ̀ rí pé òkè ẹ̀ ń sá òun kò mọ̀ yín rí, ẹ̀yin náà lẹ lọ́tọ́ pípẹ́ ẹ̀ tẹ́mọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀. Ẹ sọ̀rọ̀ láburú ń pa ẹ̀ ń kì í, ẹ̀ ń sá àwọn dẹ̀ ń talẹ̀ tó wálẹ̀. Ṣé bó ní nǹkan kan tẹ́ ẹ rí kẹ́ tó mọ̀ pé ó ń talẹ̀ tó wálẹ̀ jí ti mọ̀. Ó lè ní àbí àgbà ní ebi ló máa pa yín kú. Momo alábẹ́dì pẹ̀tà, ebi ló máa pa yín kú. Ebi ní ń pa mọ́nàmọ́ná kú. Momo, ebi máa lù yín pa mọ́nú ilé tẹ́wàá yìí. Ṣé bó ní nǹkan tẹ́ ẹ rí? Ìgbà tí mo ṣe visibility study lórí ìbílẹ̀, mo rí bá wọn ní bọ̀bọ̀ yẹn confam ni. Mo tún wá rí King Saheed Òṣùpá mẹ́, mo ní ẹgbàgbé. Kò sí nǹkan tó lè sọ fún mi. Saheed no dey play with his integrity. Saheed, Ìyábọ̀, Nice, àtàwọn influencer kékèké yẹn, wọ́n advertise. Do you know how much that will cost? Kéèyàn tó lè pull Nice, kò pull Saheed Òṣùpá. Kọ́ máa ṣe brand ambassador fún ẹ àtàwọn influencer kékèké. 2 musician. Ibo lẹ ti gbọ́ tó ń pe musician kó wá ṣe brand ambassador. Ṣebí celebrity náà máa ń lò. Àwọn tó ń ṣe fíìmù àtàwọn tó ń ṣe influencing. Kéèyàn pull musician láti wá ṣe brand ambassador. Tí ò tún ṣe gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ musician King Saheed Òṣùpá. Ibẹ̀ mo ti mọ̀ pé ẹ gbàgbé. Iṣẹ́ yẹn nìyẹn, ẹ fi iṣẹ́ yẹn lẹ̀. Àwọn ilé Ọlọ́run gbà fún wọn. Momo wá jáde. Momo ti ń ṣe dáadáa. Ọmọkùnrin yẹn kọwọ́ sápò, ó ṣe kíni, ó tún ṣe Momo dáadáa. Nǹkan tó dùn mí jù ni. Ó tún ṣe Momo dáadáa. But ẹ bá mọ̀ pé ẹlẹ́tẹ̀ẹ́, Momo dàbí aáyán, tó bá ti ráyán báyìí, kó mú sípàs
kó gbámọ́ lórí kó tẹ̀ pamọ́ rẹ̀ bí ilé ayé mọ̀mọ́ ṣe rí nìyẹn. Kó mọ̀mọ́ dàbí aáyán ni tó bá ti rí aáyán inú á dẹ̀ bí ẹ wà á dẹ̀ mú sí pàṣẹ wà á dẹ̀ sọ́ọ́lù níbikíbi tó bá wà kó lẹ̀mọ́ pẹ́ kó fọ́ orí ẹ̀ dànù ló máa ṣe. Ọmọkùnrin yẹn dẹ̀ ń ṣe kí ló dẹ̀ ń ṣe nọ́mà fún ìyá ẹ̀ kì í ṣe nọ́mà in thousands o in millions nọ́mà ẹ gbàgbé nọ́mà in millions. Èèyàn mélòó gan ló ń gba millions lórí advert lórí social media? Èèyàn mélòó ló ń gba millions? Ó dẹ̀ ìyá yìí náà ok ó ti pọ́n mi lé ó ti ṣe kinní sí mi kémi náà ṣe ọmọ dáadáa sí náà àṣàgbàlagbà tó jẹ́ nǹkan tí mọ̀mọ́ máa ń jẹ nìyẹn. Àǹfààní tí mọ̀mọ́ máa ń jẹ nìyẹn tó wá rò pé tó wá ń fi ìrú pé òun lòún deserve no orí ń sìngbà tí gbogbo wọn ti lọ kí ló kù sí báyìí dropshipping kan níyà yìí ń ṣe ń sìn. That guy feel like mo ní ẹgbẹ́ woman ilé ó dẹ̀ dá a tún jẹ́ kí n tún ní wider audience ok ṣe normal gbam ó dẹ̀ ń kó fún mọ̀mọ́ dẹ̀ ń pocket ẹ̀ ó dẹ̀ ń ṣe ẹ̀ ló má ṣe dis. Ẹwọ́jọ́ tí ni mọ̀mọ́ jáde mọ̀mọ́ sọ fáwọn pé mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ń parọ́ torí pé kí ni mọ̀mọ́ ti wá gbàgbé pé ọmọ yẹn ó kàn wù kó ṣe dáadáa sí yín ni kì í ṣe kó jọ ìràn yín lówó òun kọ́ ló ràn yín kẹ́ má tọ́ àwọn ọmọ yín kán lówó bíi tiẹ̀ kì í ṣe èbú o tó bá dẹ̀ jọmọ́ èbú mọ̀mọ́ ẹ̀ ṣàkẹ́ kẹ́ ẹ kó ti yín ẹ̀ tọ́jú àwọn ọmọ yín ẹ̀ ṣe wọn kọ́ máa powó fún yín torí ẹ̀ lè ṣe wá ń ṣàgbé lórí social media. 3 àbí 4 kan lẹ́bí wọ́n nìkan ya wèrè dànù mẹ́ so àwọn 3 ò lè sanjọ́ fún yín torí ẹ̀ lè ṣe ń wá àwọn ọmọ tẹ́ máa ṣe kí ni tẹ́ máa extort lórí social media ibi tí ìṣòro gbáwó nù ayé yín yẹn tó bá yẹ pé àwọn ọmọ yín wà successful you will not think about extorting people's children on social media. You used to claim you don't like them mi ò like yín o mi ò rán yín o ẹ̀yin lẹ wá bá mi o but tó bá ti kówó wá ẹ máa gbà ó lè ní ebi tí ń pa mọ́nàmọ́ná òun ló máa pa yín kú. You don't want them around they are the one tó wá lẹ̀mọ́ ṣé ìbílẹ̀ ló wá lẹ̀mọ́ àbí ìwọ ló lọ ṣe àtẹnu lọ́dọ̀ ìbílẹ̀ ṣé kò dẹ̀ ṣe náà máa fẹ́ kí ló tún fẹ́. Ọmọkùnrin yẹn bí mọ̀mọ́ ṣe máa ń ṣe ni á ti kọ script ilé ayé ẹnìyẹn wọ́n á ti gbéṣẹ́ ẹnìyẹn wá á ti kọ script ó ti kọ script ìbílẹ̀ kó tó kọ script pé òun fẹ́ máa polówó òun fẹ́ máa praise ìbílẹ̀ kì í ṣe pé á ti kọ́kọ́ wá nǹkan tó dẹ́tì nípa ìbílẹ̀ ìgbà tó rí pé òun ò rí jẹ́tì ọ̀nàṣà torí ẹ̀ ló ṣe shift pé òkè jẹ́ kí n praise ọmọkùnrin ó máa yọ nǹkan kan àtọ́làtọ̀ ṣe understand nǹkan tó wò ní ẹ̀ pé ẹ̀yà ń kúkú praise ọmọkùnrin ó máa yọ nǹkan kan náà ọmọkùnrin yẹn dẹ̀ rèé ó dẹ̀ ṣe normal ó dẹ̀ ṣe dáadáa fún ẹ wá fẹ́ sọ ọ́ di bíi pé ó jẹ́ ìràn yín lówó òun ló bà ti yín jẹ́ ni òun ló bà tàwọn ọmọ yín jẹ́ ni òun ò láwọn ọmọ tiẹ̀ ni kò ní staff ni tẹ́ fẹ́ gba 30 million ẹ ṣí èrè ní mọ̀mọ́ ẹ̀yin rí 30 million ń lo òyìnbó tẹ́ ẹ wà yẹn ẹ̀yin rí 30 ẹ wà ń lo òyìnbó náírà ló tún bọ yín ayé yìí ti bàjẹ́ mọ̀mọ́ without vendor in Nigeria kí lẹ ní without talking about celebrity ìgbó kí lẹ máa jẹ ẹ lè dé náà ìjàbọ̀ àwọn celebrity Nigeria ló fi àwọn vendor Nigeria ló fi yànjẹ owó Naija lẹ́nu ẹ rí pé without naira ibi ń pa yín ni bẹ́ẹ̀ ni náírà náà convert ẹ gbàgbé ẹ wá fẹ́ stọ́ọ̀tì ọmọ ọlọ́mọ ẹ wá fẹ́ máa gba 30 million ibo ni kò ti rí kì í ṣe pé kò sówó yẹn bọ̀ torí pé kí ni ó fẹ́ bá mi polówó lórí Facebook Mark Zuckerberg orí ẹ̀gbọ́n ò lè burú èyí tẹ́ máa ń ṣe advert lórí Facebook kí Mark sọ pé òun fẹ́ gba 30 million lọ́wọ́ yín odidi Mark Zuckerberg ó ní highest I think the highest money láti san is 1 million naira fún advert lórí Facebook ẹ gbà mí kẹ́ mọ̀mọ́ dẹ́ fẹ́ gba 30 million torí pé kí ni má yẹn ló kàn fáwọn ẹ̀ sí pé pẹ̀lú gbogbo owó tí mo ti san ọmọ yẹn san bíi 15M o kò dẹ̀ mọ́ àwọn ẹ̀sùn tí mọ̀mọ́ gbà o yàtọ̀ sí owó àgbà tó máa ń gbà ó máa tó wá kó bùkátà kan wá bá àwọn ẹni yẹn àwọn èèyàn máa sọ ẹ gbọ́ tí pause and ponder tí PSO tó ń sọ pé oye tẹ́ ní kí n sọ ṣèmi mo san bọ̀ ẹ tún padà wá pé ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì o ẹ fẹ́ rẹ gbá ẹ fẹ́ ra wo òun náà tún bẹ̀rẹ̀ sí ra fún yín so ìyẹn tún yàtọ̀ ó tún yàtọ̀ sí oye gbogbo tó negotiate
do you understand? Ìyẹn ó tún yàtọ̀ sí contract advertise fún mi, má advertise fún mi. There are still other benefits tí mọ̀mọ́ tún máa gbà tí ò ní record. And every year ni owó increase. Mi ìmọ̀ nǹkan tí mọ̀mọ́ ń ta. Ó gba 50 million, ó ló fẹ́ gba 30 million. Just imagine, àwọn ọmọ ẹ ò lè ṣiṣẹ́ 30 million kọ́kọ́ fún ẹni. Kí ló ṣe kí ni ṣe bọ́ọ̀ ni máa ń confirm ó sì pé kò sí ọmọ ewé ibi tẹ́ ẹ wà ní straight bullet títí lọ́ọ́ bá yín mísù ló lọ́ọ́ bá yín ibi tẹ́ ẹ wà sí àṣẹ brókì ní ẹ̀yìn àti ìyá yín. Máa yẹn ń confirm ẹ sí pé advert tó ṣe tí mo sanwó fún kò sí ọmọ ewé kankan tó ralẹ̀ lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ ewé sọ́rí o ìyá yín wọ́n ní ọmọ ọ̀sán ló ń kó pọ́npọ́ báyà ìyá ọ̀sán igi ọ̀sán ìyá yín ló ń kó pọ́npọ́ bá yín sí. So ẹ broke. Ẹ rí bí mọ̀mọ́ ṣe ń lé wọn. Àwọn olóríire ibẹ̀ ni mọ̀mọ́ á fẹ́ bà tiwọn jẹ́. Ẹ rí bí gbogbo wọn ṣe yọ. Àwọn tó kù sínú ewé òsín wọn ní nǹkan kan. Ó dàbí ọ̀rọ̀ mọ̀mọ́ dàbí ọ̀rọ̀ Ṣọlá pé ni wọ́n á ti lé àwọn alálùbáríkà èèyàn kúrò lára. Wọ́n wá kó àwọn tí ò sí nǹkan kan tó yẹ pé they are just there. Let my people go. Àwọn nìkan náà máa kó síbẹ̀. Ta ló kù lára? Kí ló kù lára ewúrẹ́? Kí ló kù lára Ṣọlá pé? So kí ló máa wá kù lára mọ̀mọ́? Kí ló kù lára Ṣọlá pé? Kí ló máa wá kù lára mọ̀mọ́? Mọ̀mọ́ ti bá gbogbo wọn jà. Ẹ wo orú Lọ́rẹ́ Martins tó ń kó 10,000 pounds sílẹ̀. Ṣé àtiralẹ̀ ló máa lé fún ènìyàn àbẹ́ àtiralẹ̀? Àwọn alálùbáríkà tó wà ń bẹ mọ̀mọ́ ti fìjà lé wọn lọ torí pé ó fẹ́ extort wọn kò rí wọn extort gbogbo wọn ti japa ó ti borúkọ wọn jẹ́ wọ́n ti jà wọ́n ti filẹ̀. Àwọn tó wà ń bẹ sí Ibile ń dé ni wọn. So advert tó gbowó ẹ̀ gan kò pay ẹni yẹn ìgbà wo náà ní drop ẹ̀ ó tún wá lọ increase owó. Nǹkan tó sì sọ 50 million fún wọn ò rí nǹkan kan. Ó ní kò sọ ọmọ ewé tó ra ẹ̀yin ọmọ ewé ojú ra ewé mọ̀mọ́ gan ṣe gbogbo ẹ̀ náà ló gbẹ mókè ewé ìyá yín ti gbẹ. Ewé ìyá yín kò change rí nínú ṣẹ́ẹ̀dì tí mọ̀mọ́ wà. Ìyàn wà lóyìnbó ẹ wo ṣọ́ọ̀bù tó sọ pé wọ́n kọ pákó mọ́ra. Ẹ wo bóò tó fi ń tewé tẹ̀yìn mu. Ẹ wo gbogbo vicinity yẹn bó ṣe dọ̀tí. Ẹ rí ṣọ́ọ̀bù Sisi Alágbo ni. Mọ̀mọ́ ewé ibi tá ti ń tewé òkè ń pín. Ẹ lọ sórí péjì Sisi Alágbo. Ẹ lè believe àgbo ló ń ta. Ẹ máa rò pé western medicine ló ń tà ni. Ẹ lọ sórí péjì ó ń show ṣọ́ọ̀bù ẹ̀ yẹn. Ẹ lọ wo nǹkan Naija ló wà o Ìbàdàn ló wà o kò sí lẹ́kọ̀ọ́ Ìbàdàn ní Sisi Alágbo wà o. Ìbàdàn ní Sisi Alágbo wà o kò sí ní Èkó kò dẹ̀ sí ní developed country. Dublin ni mọ̀mọ́ wà o tí mọ̀mọ́ dàbí àwọn tó wà ní abúlé. Àwọn tó wà ní abúlé gan tún clean ju mọ̀mọ́ lọ. That woman is dirty. Mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ingest ewé immigration tẹ̀ ra. Mi mọ̀. She's dirty, she's disgusting. Bó ṣe máa ṣe ń lẹ̀lẹ̀ tó fi nulẹ̀ tá fi nu mú nìyẹn. Tí kọ́ọ̀pù tí ẹ̀ tó wà lórí tébù gbogbo tébù yẹn máa dirty kìkì dust kìkì ìdọ̀tí. Bẹ́ẹ̀ ló ṣe máa wọ́tọ́ sórí ewé yẹn bó ṣe ń pa. Abájọ ní kò ṣiṣẹ́ báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́? Ewé AliExpress. Ṣé mọ̀mọ́ mọ̀ nǹkan tó ń tà gan? Mọ̀mọ́ tí ò lọ school òun ló ń tewé fún yín. Ẹ rí pé Sisi Alágbo tó ti ń tewé láti kékeré òun ló tún lọ Morocco tó tún lọ ṣe kíni tó tún lọ ṣe course. Ọjọ́ wo ni mọ̀mọ́ yín lọ school rí? Wọ́n pè ní Dr. Esabod níbo? Doctor lórí irọ́. Wọ́n náà bọ́ ṣe ń pe bọ̀dá láti ní engineer láti. School wo ya sense? School wo ni bọ̀dá láti lọ? That woman ti fra. If she cannot get what she wants from you, no, the point is you don't have to do anything. No. That is where the problem is. You are staying on the agreement. Okay, ìwọ tó tẹ̀ ṣe ń fi Ọlọ́run bẹ àná bíi pé Ọlọ́run bá o jẹ́ kọjá wa o. Okay, oye báyìí ní lágbájá tó ṣe ń kó gbogbo ẹ̀jọ́ okay next year advert payment oye báyìí. Mọ̀mọ́ Adéwà láàmú ẹ pé oye báyìí lòun fẹ́ gbà.
ìwọ sì ń wò pé òkè kí ìsì kó ilé ìjọ kó ilé ìjọ kó ilé ìjọ kí ìsì kó fún yín ná á nínú òye báyìí lóun fẹ́ gbà kò wá ní fún ẹ ní kíní o tó bá sọ pé màmá mi ò lè san ó máa bẹ̀rẹ̀ sí blackmail ẹ̀ kò ní sọ pé òkè tó ò bá lè san máa lọ bẹ́yàn mi tó bá tún wá rí ẹ lọ́dọ̀ èèyàn míì ó máa wá bẹ̀rẹ̀ sí ní ra àwọn àràbù cheap àràbù bí pé kéèyàn máa ra cheap cocaine ó máa ra àwọn àràbù tí ò dáa ó ní ìbílẹ̀ pààyàn ó pa gbogbo ìlú kan run òun dẹ̀ ní evidence they ní àmàrà evidence ẹ̀ ti rí pé ìyá yín ti forí gbálẹ̀ they ní ṣó mú evidence yẹn jáde ṣe bóun ló ń confirm sí ìbílẹ̀ fara ẹ̀ ló confirm ó ní nǹkan tóun fi mọ Dorcas ó lóun ò tẹ̀ rírí gan ó ní mọ̀mọ́ náà ló wá bá òun pé ó ní ọmọ kan lórí Facebook wọ́n arrest ẹ̀ ó dẹ̀ wà ní oyún kí ìbílẹ̀ bá wọn pé lọ́ọ̀yà lọ́wọ́ agbára àbí ẹni tí tó bá lè lò ó lóun dẹ̀ sọ fún lọ́ọ̀yà mọ̀mọ́dé wà parọ́ fún apọ́n sọ £5,000 ó yá mọ̀mọ́ ẹgbẹ́ rìsíìtì jáde pé lọ́ọ̀yà òun lọ́ọ̀yà Dorcas lọ́ọ̀yà òun ní tẹ́bá rí bó ṣe ń jà fìtàfìtà ń jọ yẹn Dorcas dẹ̀ sọ pé màmá mi ìtẹ̀ fojú rí lọ́ọ̀yà yín tẹ́bà sọ pé òun ló yọ mí òun sọ £5,000 ló ń sọ ó yẹ gbé this is the serious allegation tẹ́ẹ̀dẹ̀ tí wọ́n aṣọ ọ̀pẹ ti sanwó fún lọ́ọ̀yà yẹn àṣẹ olórí ibú nìyẹn ìyá yóò sọ nǹkan kan ìyá ìpa pẹpẹ irọ́ gbogbo ṣóòtò ti ṣe ó yẹ ká máa gbé wá ká máa tweak ẹ̀ báyìí káfí tẹ́ ẹ̀ bá ní evidence àgbà nǹkan kan tẹ́ ẹ bá ti sọ torí eléyìí tẹ́ ẹ ṣe inú ọdún yìí ni mo ṣe sọ fún yín eléyìí tá à ń sọ yìí ti Dorcas inú ọdún yìí ló ṣe ṣẹlẹ̀ tó gbógun ti ìbílẹ̀ àti Dorcas the same time ó sọ pé 30 million ló fẹ́ gbà fún advert ẹni ẹ sọ pé òun ò lágbára ẹ̀ ó sọ pé ó dẹ̀ wà paranoid lẹ́sẹ̀kẹsẹ̀ ó ló fẹ́ lọ gbé advert fún Dorcas torí pé Dorcas máa gba lesser money ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń búlì àwọn méjèèjì I don't understand kíní oye tó bá wọ lọ́jà ló sọ pé òun fẹ́ ta nǹkan tó bá sọ pé o rà o lè san ṣebí ẹlòmíì máa lọ síbẹ̀ náà mọ̀mọ́ ọ̀fẹ́ kó rárá ẹ̀rà yẹn ti close nìyẹn you have to pay her or else she will destroy your life just imagine ó gbà kó dìjà kó ní kálukú máa lọ amúnijẹ́ amúni ọlọ́pàá ẹ̀wọ̀n ń tẹ̀pẹ́ kò sí nǹkan tí mo mọ̀ kò ṣe pé kò sáráàbù kò sí nǹkan kan just because kò fẹ́ kẹ́ anybody polówó fún ìbílẹ̀ ó jó òun nìkan ni ìwọ àti òun mọ̀ pé ó fẹ́ jẹ́ kó jẹ́ ìwọ nìkan they negotiate affordable price báwo ló ṣe máa sọ pé kéèyàn wá sọ 30 million kí ló ń ta kí ló ní ó fẹ́ máa fi owó wọn sanwó mortgage èlò gan nílẹ̀ tí ìbílẹ̀ ń ta òun fún ara ẹ̀ gan rí profit 30 million that is it now ò máa dúró lẹ̀ tó kó tó máa tà ó máa sanwó staff sanwó gbogbo ẹ̀ sanwó elégbá sanwó eléyìí build eléyìí ìwọ dẹ̀ fẹ́ jókòó sí lóyìnbó kó máa kó 30 million Nigeria money fún ẹ torí pé kí ni mọ́mọ́ ebi á pa yín kú ẹ rí bó ṣe fún òun lẹ́fún ọmọ ọgbọ́n kò rán ìyá yín kò rán ìyá yín kò rán òun kọ́ ló bà tàwọn ọmọ yín jẹ́ o òun kọ́ ló sọ pé kẹ́ má lè tọ́jú àwọn ọmọ kò dáa fún yín kò tún dáa fáwọn ọmọ tẹ́ ẹ bí irú lifestyle wo nìyẹn ìran méjì òkè tó ṣì ní ìran mélòó ló fẹ́ tó ṣì lọ́dọ̀ yín sí tẹfúwárò pòkè ọmọ kan ló yẹ kó máa monkey dey work babu dey shop nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ìbílẹ̀ kọ́ nìyẹn àwọn ọmọ ọlọ́mọ tẹ́ sọ pé ẹ hate láìkí wọn kọ́ máa lọ àwọn ẹlẹ́dẹ̀ fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ mọ́mọ́ it's not possible ẹ lọ gbowó yẹn lọ́wọ́ àwọn ọmọ yín tó bá lè rí ibo náà ti fẹ́ rí ẹ̀ máa dúró kó títí náà máa dùn ìgbà títí náà lọ́dún ps ọmọ bro èlò náà fún tó lọ sí international olóṣó èlò náà fún bọ̀ ìgbà tó ọmọ yín tó gbé gborí omi tó kírọ́ọ̀sì tó lọ ṣolóṣó Nàìjíríà ẹ tún píǹpù ọmọ lọ ṣolóṣó èlò náà fún kí ló máa ń ṣe yín náà ẹ ti máa gbayì ẹ máa gbayì ọ̀tí tẹ́ ẹ bá sì tẹ́ náà ẹ ṣáà máa fẹ́ tẹ́ pé ara yín ò ní balẹ̀ ọ̀tí tó bá ti tẹ́ yín ẹ wo bí ọmọkùnrin yẹn ṣe tẹ́ yín èèyàn tó jẹ́ pé kò ń wojú yín ọmọkùnrin òun sọ̀rọ̀ máàmi bí godfather náà ṣe máa ń ṣe nìyẹn godfather tún mọ́ ní sẹ́nu wọ́n máa pọ́n yín lé àfìgbà tẹ́ ẹ máa bọ́ ọmọ lẹ̀lẹ́ ọmọ inú gọ́tà nìyẹn kì í ṣe lẹ̀lẹ́ àǹtí mi náà ń dó nílẹ̀ ẹ̀lẹ́ ẹ̀yìn inú gọ́tà tẹ́ bá rí látòrí bẹ́ẹ̀dì bá inú gọ́tà lẹ̀ máa jábọ́ sí. it's uncalled for táwọn ọmọ yín tó bá ṣe dáadáa ẹ̀ ní wọ́n máa ṣagbe lórí Facebook pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ náà
tó bá yẹ kó da fáwọn bẹ́ẹ̀ ni ẹ máa sọ kí ni 30 million táwọn ọmọ yín ò lè kó fún yín ẹ ní wọ́n máa tọrọ 30 million lọ́wọ́ ọmọ ọlọ́mọ náà ṣé ìbílẹ̀ gan kó 30 million fún yẹ ẹ ni so who are you tó máa fi kó 30 million fẹ́yìn ta ni that is it ẹ̀yin náà ò ṣe tiraka lórí ọmọ ẹ ti bímọ 3 kò sí lè inú wọn tó yàn ẹ tiraka lórí àwọn ọmọ yín sódà gbogbo ìwọ̀sí tẹ́ ẹ rí ẹ ní máa rí by now ó yẹ káwọn ọmọ yín ti lè rìtáyà yín dropshipping ẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ń ta àgbo ẹ̀ tún máa yàn polówó àgbo no be juju be that ebi ti pààyà yín ẹ̀yin tẹ́ ń tàgbo ẹ̀ tún bá yàn polówó àgbo mọ̀ wọ́n sí àgbo tí yóò ṣiṣẹ́ ní torí I don't understand 2020 kí làwà yìí náà ṣe 6 àbí 7 ṣe rí 2026 tá a wà yìí ó rọ̀ gan o ilẹ̀ rọ̀ fún everybody ni gbogbo èèyàn ń pariwo ni àwọn celebrity gan ò rí sales wọn ò rí view wọn ò rí gbogbo ẹ̀ oníkálukú gbogbo èèyàn ń pariwo ni. You should understand that things is not easy, not to talk of Nigeria. Nigeria kì í ṣe kan náà máa kówó yẹn fún Ibile. Àwọn tó lè san máa san lẹ́ẹ̀kan. Àwọn tí ò lè san, in fact, ó ṣe bí 6 month plan, 1 year plan ni. Ṣé kan náà máa kówó ilé fún ni àbí owó ilẹ̀ fún ni? But yín kàn fún yín lẹ́ẹ̀kan gbì. Mi ì mọṣẹ́ dẹ̀ ń ṣe. Ẹ wá máa yé ọmọ ọlọ́mọ ẹ fẹ́ bàjẹ́. Tẹ́ bá mú tó mọ yẹn bá sọ pé òun ò ní, ẹ lè jẹ́ kó máa lọ. Kó sún síwájú kó lọ wéyàn tó máa bá polówó ní nǹkan tó lè afford. But no, ẹ̀yin lẹ gbé wá ṣèbẹ́ mi gbogbo wá sórí Facebook ti bá dẹ̀ bá tiẹ̀ jẹ́ mọ̀mọ́ tẹ bá rọ́mọ tó ṣoríire bẹ́yẹn ṣe máa rò ó pé kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ní the next day táwọn ọmọ yín bá ṣe rí oríire bẹ́yẹn ṣe táwọn ṣe pé wọ́n ń dókó kiri tákọ̀ bí yín bá ṣe rú oríire tí ọmọkùnrin yẹn kọ́lé 500 ní ọdún kan 500 ṣé ẹ máa rò ó pé kí n bá tiẹ̀ jẹ́ ní the next day ó ní èèyàn tí ò bá ti ní irú ẹni kò lè ṣe kí ni kò lè mọ iye ẹni torí pé ẹ ní ọmọ alálùbáríkà kankan ẹ wá bẹ̀rẹ̀ sí ń parọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ń ba ayé ọ̀tá ọmọ ọlọ́mọ jẹ́ ó níyàwó ó ní àwọn ọmọ tiẹ̀ náà torí owó ẹ fẹ́ búlì ẹ̀ so that she will not have a choice so gbogbo ṣó tẹ̀ ṣe gbogbo gbà yẹn you are just bullying those people kì í ṣe pé ẹ lóòótọ́ kọ̀ọ̀kan tẹ̀ ń sọ. Gbogbo ṣó àwọn ọba gbogbo àwọn kìíní politician tẹ́ ń ṣe ẹ̀ ń búlì wọn ni torí kọ́ lè wà fún yín lówó kẹ́ lè fi san mortgage Mercedes ò ti gba mọ́tò ẹ̀ padà mọ́mọ́ èmi á pa yín kú mo ní this is the time má jẹ́ kí anybody búlì ẹ o bẹ́ẹ̀ ni máa búlì èèyàn to silent ọmọkùnrin tí ò kì í sọ̀rọ̀ jẹ́jẹ́ lọmọkùnrin yẹn máa ń lọ iṣẹ́ ẹ̀ ló ń face ìgbà tí PS gan láhùn ìgbà tẹ́fẹ́ bá tiẹ̀ jẹ́ gbogbo wọn náà ni mọ̀mọ́ scammer ni ẹ má ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ ó scam àwọn èèyàn ni PS nǹkan tẹ̀ sọ́n pa PS nìyẹn ìgbà tẹ́niyẹn náà máa láhùn ó ní ẹ sọ pé oye báyìí ni kò ń san òun dẹ̀ sọ pé òun ò lówó láti san ọgbára òun ò gbé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ba ayé ẹ̀jẹ̀ ìgbà tìbílẹ̀ náà scammer ni lẹ́yìn ìgbà tẹ́ ti gbowó ó lè ní mọ̀mọ́ ó lè owó tẹ́ gbà ẹ lọ kólẹ̀ ṣé ẹ lè kólẹ̀ gbogbo owó tẹ́ gbà gbogbo wọn scammer àbọ̀ ẹ ń gbowó ẹ ti kọ́kọ́ gbàbẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ẹ ti gbowó wọn á ti ra tíkẹ́ẹ̀tì wọn á ra gbogbo ẹ̀ gbogbo àǹfààní tó bá contract ẹ wá gbogbo ẹ̀ náà máa ṣe fún yín wọn kì í ṣe olè ń gbogbo ìgbà yẹn ìgbà tẹ́ bá tún wá ní issue just imagine mọ̀mọ́ ìgbọ́n tẹ́ ti lè ṣe lọ́rẹ́ Martins gọ́bẹ̀ yẹn kí lẹ̀ lè ṣe fẹ́ anybody mo ní nísìnyí tí ò sáyé èèyàn tẹ́ fẹ́ bàjẹ́ mọ́ ẹ máa ká àwọn ọmọ yín síta kẹ́ máa báyé wọn jẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nǹkan tó kù nìyẹn ẹ gbélé ayé tí náà wà nígbà tí gbogbo wọn ti sá fún yín sí ìbáyìí tẹ́ ẹ̀rọ ayé èèyàn bàjẹ́ mọ́ ẹ gbé ilé ayé tí náà wà kẹ́ wá sọ fún wa bó ṣe ń ṣí òbò fún different ọkùnrin táyé ẹ̀ fi rí bẹ́yẹn ẹ̀rí yín what a shame ọ̀rọ̀ tí ó kàn yín wọ́n ní ẹ lọ ń lẹ pósítà ẹ lọ ń lẹ wanted kan káàkiri máa yẹ confirm pé in fact àwọn tó fẹ́ wá pa wọn ló confess wípé gbogbo kéèsì yẹn wọ́n ti resolve ẹ̀ òun lẹ́sẹ̀ wá ń gbé tẹ̀ nǹkan mọ́mọ́ tó bá ti bí ìyá yín dà
ìyá yín ó yẹ kẹ ẹ̀yin ẹ lọ Naija ẹ káwọn ọmọ yín dání tó bá ti bí ìyàlá ìyá yín dà ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣẹjọ́ ni ẹ lọ Naija náà ilé bàbá ọmọ ò kì í bọ́ ọmọ lẹ́rù nínú gbogbo àwọn tó ṣe spíkà tó wà ní diaspora kò sílẹ̀ tí ò lè dé Naija ẹ̀yin nìkan lórí yín burú tẹ́lẹ̀ dé Naija ẹ̀yin àti Boko Haram nìkan lórí yín burú tẹ́lẹ̀ dé Naija wọ́n bá ti bí yín dà ẹ̀yin ẹ lọ Naija káwá mọ̀ bóyá ẹ̀ kì í ṣọmọ àlè pé ọmọ ọkọ ní ìyẹn la fi wá mọ̀ ẹ̀yin ẹ dé Naija ẹ̀yin játijàti ebi wẹ́wù ebi àpá tí gbogbo èèyàn ti gbọ́n sìn ayé tẹ́lẹ̀ lẹ pé ayé tẹ́lẹ̀ yẹn ojú ò tí ì là ní ojú everybody ti là ń sìn you cannot bully anybody because of money bẹ́ẹ̀ ni you cannot blackmail anybody torí owó torí ara ń kan Gaza kì í ṣe Gaza gan ara ń kan America kò sí yóò tara òkan have you seen the price of gas ara ń kan everybody ẹ̀yin wọn gbogbo ẹ̀ ló wọ́n bills ń pile up ní oníkálukú èèyàn ìyá àjàrà àbúkọ̀ kan tó ti fẹ́ kú ó máa sọ pé tí bàbá yẹn bá kówó yẹn fún yín síbẹ̀ tó bá lọ́jọ́ látẹ̀ lọ kú ta ló máa ṣe advert ó lọ kó 30 million fún yín pẹ̀lú gbogbo àjálù àrèlù tó ń rélù yín gbogbo ọdún yìí síbẹ̀ ṣé wọn ò ti yọ tó wáyé pé 2 years ló kù fún yín wọn ò ti yọ 1.5 years kúrò kí ló tún fẹ́ kú fún yín ẹ máa ronú ẹ tiẹ̀ máa ronú pé 65 Ọlọ́run this one is a hard 65 a hard one tó le kókókókó bí ojú ẹja at 65 ó yẹ kí life yín soft ni ayé yín le ni ó le ni ṣe máa wọn tó máa ń fọ́ àpáta yẹn bí ayé mọ̀mọ́ ṣe bí ayé yín ò soft kò sí soft life era orí ibú náà lẹ́ ń ṣe tún máa ṣorí ibú ìwọ́nù kòtò ni by this time ó yẹ kó máa pọn yín lé ọmọ tẹ́ ẹ̀ ṣe pé fún tẹ́ ẹ̀ ń jẹ́gi àṣẹ ṣe rí bọ́ ṣe dowó lù mo tẹ̀ sọ pé mo máa sọ ẹ máa sunkún àsúnfẹ́ẹ̀kú ọmọ tó fẹ́ ṣe fẹ́ dé ọmọ ọba Adéwàmí rí tẹ́ ẹ̀ ń jẹ́gi àṣẹ ń jọ sí lójú ẹ̀mí yín òun nìyẹn ò mọ̀mọ́ ọmọ tẹ́ ẹ̀ jẹ́gi àṣẹ lé lórí ẹ rí bọ́ ṣe ń dowó lu ọmọ yẹn owó tẹ́ ẹ rí nígbà tó ń ṣe lémi ọmọ yẹn tó dùn yín ṣe ti rí ẹ lè dáṣẹ́ Olúwa dúró ní ìtẹ̀mọ́ reason téèyàn wọ́n fọmọ kékeré lówó ọdún lówó birthday lówó kínní ẹ̀yin lẹ́ ń sunkún tó ń ka yín lára I don't understand báwo mo ṣe máa bọ́ ọmọ kékeré jà lórí owó níbi ẹ ti máa mọ̀ pé ìyá broke gan níbi tí láti January ní broke yẹn ti bẹ̀rẹ̀ o brokenness yẹn wọ́n fọmọ kékeré lówó pé ọmọ káàbọ̀ sílé ayé wọ́n fọmọ lówó ọmọ tuntun mọ̀mọ́dé ìjà torí kò yé mi Ọlọ́run ibẹ̀ yẹn ló ṣọ́ọ̀kì mi pé ṣé ìbọmọdé ju owó ẹ̀ ní ṣé ebi ti wá pa yín tó tó yẹn ni ṣebí yọ ẹ̀ Mapia àbí Mapia àbí kí lẹ́wọ́n gbẹ́ra yín ṣebí ẹ̀wò gold ni èwo ni yín ló nílé sí lóyìnbó wọ́n máa lé yín nílé ẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ yẹn gan wọ́n sí ṣé ẹ ti rí mọ́gẹ́jì yín sọ ẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ èwo ni ṣebí máa fi lé halẹ̀ mọ́ wa tẹ́lẹ̀ ni bíi pé homeless ni wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe wá nìyẹn bíi pàwọn agbọ̀n ò nílé just imagine bí ojú títì là ń sùn sí àbí shelter là ń sùn sí torí I don't understand èwo ni yín ló ní ẹ̀yìn òyìnbó ní 2026 this is very dumb of you to say ṣé ẹ lè sọ̀rọ̀ yẹn mọ́ sí báyìí ṣé ẹ ti sọ mọ́gẹ́jì yín ṣé ẹ ti sọ ẹ̀ ló má ṣe dí. mo ní ìgbà tó kú yìí mọ̀mọ́ ó yẹ kẹ́ ẹ ra páàkì ẹrù yín torí lẹ́yìn eléyìí kọ́rọ̀ yín má lọ dọ̀rọ̀ ìdùnmọ́ta kọ́ lọ káṣọ lójú yín kọ́ lọ sábẹ́ trust yín lára ẹ̀sìn tẹ́ ẹ ṣe ní 2026 ó ti tó kéèyàn sọ pé Ọlọ́run kéèyàn mọ nǹkan tẹ́ ẹ sọ ni ẹ máa sọ pé báwọn èèyàn ṣe wà yẹn wọ́n kú kékeré mọ̀mọ́ kéèyàn máa ṣẹ̀sìn lágbà náà ò dáa mo ní ó bẹ́tà kéèyàn kílẹ̀ kọ́lọ́run fi ilẹ̀ bòyàn láṣìírí ní kékeré ju kéèyàn dàgbà òfò àgbà játijàti àgbà aránù àgbà tó ń sọ pé púsì yín òbó yín ó ń ṣẹ̀sìn lọ́nà òbó yín kọ́lọ́run sọ pé ó ti dí pẹ̀tà mọ bó ṣe máa ń describe yín online àyè olórí burúkú alájà àjàrà àbùkáyẹ wọ́n ti kọrin fún yín wọ́n ti ṣe record
wọ́n ti bú yín, ọkùnrin ti bú yín, obìnrin ti bú yín, ọmọdé ti bú yín, àgbà ti wẹnu sí lára. Kí ni ẹ̀sìn wo ló tún kù? Wọ́n ti parọ́ mọ́, mo ní wọ́n ti parọ́, ẹ ti parọ́ mọ́ yàn, wọ́n ti dìbọn kẹ́. Ojú ti tì yín, àṣírí yín ti tú, wọ́n ti gbókó sá fún yín. Kí ni ó tún kù sí? Irú ẹ̀sìn wo ló ti yẹ kéèyàn máa ṣẹ̀sìn at 65? Kì í ṣe ilé ayé, kì í ṣe pé kẹ́mi èèyàn gùn, ẹ̀mí yín gùn rádaràda ni, kò sí nǹkan kan. Ẹ̀mí yín kò gùn játijàti ni, ó gùn ó kàn ráre ni. Kẹ́ kúkú lọ ṣe kí ni, kẹ́ ṣe kí ni, kẹ́ hẹ́ǹdì ẹ̀ rántí bọ̀dá láti nígbà ẹ̀rọ ní bọ̀dá láti lọ gbé nǹkan dé. Kẹ́ kúkú ṣe kí ni, kẹ́ kúkú máa lọ. Ó bẹ́tà kéèyàn kún kékeré, kéèyàn má ṣẹ̀sìn ju kéèyàn dàgbàlagbà kó máa ṣẹ̀sìn kiri. Orí mi ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣẹ̀sìn. 65 fún yín, tẹ́ bá máa kú, ẹ̀sìn tẹ́ máa ṣe. Tó bá yẹ pé ẹ ti kú ń sìn, ṣe mọ̀ pé irú ẹ̀sìn ìbílẹ̀ yìí ẹ̀ ní ṣe. Ẹ̀sìn àwọn titans tó ń fọ́ tray mọ́ yín lórí, ẹ̀sìn yẹn náà ẹ̀ ní ṣe. Ẹ̀sìn wọnú tí wọnú ń fún yín ní every no be the same wọnú náà tó ti fi jẹ secretary, ẹ máa ké kú ńjọ́ yẹn. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ ti pé àwọn kan tó wà bẹ́ẹ̀ wọ́n máa lè kúrò. Momo how market wọ́n ti cancel yín. Ọlọ ó dẹ̀ dùn mí. Momo wọ́n ti cancel yín, ọ̀rọ̀ yín ò hold water. Tá máa tán yẹn wọ́n máa tàbẹ̀lá. Wọ́n ní kọ́nà ti gbé certificate lé lọ́wọ́, wọ́n tún fún ní certificate pé òkè a tún register as secretary ní city boy Momo. No be the same wọ́n ní tẹ́sán pé ti pé lágbájá pé kí lorúkọ ẹ̀ Ṣèyí Mákindé mọ́ ni. Mo ní nọ́mbà Ṣèyí Mákindé, ó ń wò mí sí kò ní gbé fóònù o. Mo ní nọ́mbà Ṣèyí Mákindé, irọ́ ni lórí irọ́. Momo ní nọ́mbà Tinubu ni. Ẹ̀sìn tẹ́ ń ṣe ìyẹ̀sìn awọ́rò ni. Ẹ̀sìn yẹn dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ mọ̀ ṣẹ̀sìn tẹ́ máa fi wọ 70 ni. Lọ́yẹ̀ mo sọ fún yín, ó kú bẹ́tà kẹ́ lọ ṣe kí ni, kẹ́ para yín. Sódà ẹ̀sìn tó kù ó máa bá gbà lọ, destiny máa ṣe kí ni, wọ́n máa fàwé ẹ̀sìn yẹn ya. Torí lẹ́yìn gbogbo ẹ̀sìn tẹ́ ń ṣe, tí kó má tún lọ ju ti Lizzy lọ o. Torí nísìnyí báyìí, on a scale of 1 to 10, Lizzy wà number 1, ẹ̀yin gan 2.5 lẹ́wà, ẹ ti ń gbẹ́nu lọ. Ẹ̀sìn ó kàn kú ẹ̀sìn gbangba tó máa já yín sí òun gbangba bí wọ́n ṣe já Lizzy sí o. Ẹ̀sìn gbangba tó máa fi já yín sí òun ló kù. Nǹkan ẹyọ kan tó kù, lè sọ ọ̀rọ̀ kan báyìí káwọn èèyàn máa sọ pé kí ló ń ṣèyẹ ó ṣe náà. Kọ́kọ́ já yín sí òun nǹkan, ẹ̀yin àti Lizzy ẹjọ́ ń gbọ́wọ́ lọ́wọ́ ara yín. Ẹ̀sìn yín tún máa wá ju ti Lizzy lọ. Ẹ wá ń dàgbà yà, ẹ sọ pé ẹ hold. Èèyàn mélòó ẹgbẹ́ yín tó ń ṣorí burúkú bíi ti yín tó wà lórí social media. Kì í ṣe pé kéèyàn dàgbà yà síbẹ̀ ò Momo. Are you aging like fine wine? Ṣé ẹ age well? Kì í ṣe pé kéèyàn dàgbà yà o. Ẹ kò dàgbà rádaràda, àgbàrá dáradá tẹ́bi ń pa tó bá yá àwọn èèyàn dé. Àwọn ọmọ tẹ́ ń bá yí ẹ̀jẹ̀ yẹn, àwọn ọmọ yẹn ló yẹ kó máa jáde lọ́jọ́ tèmi. Wọ́n sọ pé mama kí lẹ need, ibi tẹ́ wà yẹn ẹ jẹ́ ń gbé yín lọ Paris náà, ẹ jẹ́ ń gbé yín ní Maldives náà, ṣe máa lọ Bali, ibo lẹ fẹ́ lọ Malaysia wà. Àwọn ọmọ yẹn tẹ́ ń bá yé wọn jẹ́ yẹn, tó bá yẹ pé ẹ ti jágbà gidi, tẹ́ ẹ ti fi àgbá yín, tẹ́ ẹ ti fi ṣe nǹkan dáadáa sáwọn ọmọ ọlọ́mọ, tẹ́ ẹ parọ́ mọ́ wọn, tẹ́ ẹ bá tí wọ́n jẹ́, àwọn ẹ̀rọ yẹ kó máa gbé yín vacation káàkiri. Mama ní ọ̀dọ̀ mi lẹ́ máa wà this time o, ẹ máa bọ̀ ní kíní, ẹ má ní ìdá tí ṣe kíní. Pọ̀gbà tẹ́ ẹ fi ìbàjẹ́, ìdí ìbàjẹ́ lẹ ti ń jẹun, kò wá sí ìbàjẹ́ mọ́ sí báyìí, kò sóúnjẹ mọ́. Oníbàjẹ́ ti kó bàjẹ́ kúrò lẹ̀. Bẹ́ẹ̀ ni, tó bá sọ pé fẹ́ wá fẹ́yàn ṣẹ̀sìn sí pé torí pé ó fẹ́ gbowó dey play. Àìmọye ẹ̀sìn àìmọye ẹ̀sìn Momo kò sí bàjẹ́ mọ́, ilẹ̀ wa máa jẹ́ ń sìn. Hello Mercedes. I like as everything turn out for you. Bẹ́ẹ̀ ni, ẹni àwí fún ọba jẹ́ ògbọ́ ni. Ọjọ́ kìíní àná tẹ́ ń ṣẹ̀sìn kiri. Amẹ̀bọ̀ ń kọ́, mo rò pé fẹ́ jọ rán dọ̀kásì wọ kó máa ní ọtí wá. Amẹ̀bọ̀ ti wà lórí life support. Wọ́n wá pakuru mọ́ ọ̀rọ̀ VDM àti kìíní ìgbà tí kò réènì mọ́. Mi ò sọ fún yín. Mo ní ẹnu mi róbótó yìí tí bá fi gé obì fún yẹn má jẹ́. But tí bá fi sọ̀rọ̀ fún yín ẹgbà. Mo sọ pé ọjọ́ tẹ́ ti wá fún dọ̀kásì, that is your downfall. Momo ṣé mo parọ́?
àtọ́jọ́ tẹ́ ti wá fún Dorcas gbogbo àwọn olóore aláàánú yín dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ pòórá èmi báyìí ẹ̀ tí ẹ̀ lè sọ pé péèjì tẹ́ ẹ ní àti ẹ̀ mọ̀ bí ẹ̀ ṣe wà lórí social media àárí notification mọ́ àti ọjọ́ tí Lizzy tó fẹ́ báyé yín jẹ́ ó ní Momo ló ṣẹ̀wá ń júwe ara ẹ̀ pé ẹ̀ lò èmi ẹ̀ sábọ̀dì ni ayọ̀ náà ayé Lizzy yẹn ti bàjẹ́ ó ní Momo ló ṣẹ̀wá ń introduce ara ẹ̀ níbi táyé yín bàjẹ́ dé ẹsẹ̀ wàá ṣe introduction pé èmi ẹ̀ sáwọ́ọ̀dù ni o ṣáà sọ fún un ṣèkàṣèkà ẹ ti ṣèkàṣèkà orí yín ti pa ṣé we did not tell you we told you now bọ̀ ìkà tó wà nù yín sọ́mọlàkejì yín mi mọ̀ kéèyàn I have never seen it before in my life kéèyàn feel pé mo gbọ́dọ̀ ṣèkà ní o inú ìkà ni mo ti fẹ́ jẹun o inú ìkà ni mo ti fẹ́ jẹun o jẹ́ ń báyé lágbájá jẹ́ o kì í lè jẹun Momo kò sì ká mọ̀ sí ìka gan ti sá lọ ó yá kí lẹ mọ̀ jẹ ẹ wá ń rárẹ wọ́n ń describe gbogbo yín nǹkan tó dùn mí jù ni wọ́n ní gbogbo yín di pẹ̀tà ṣá máa mú fáìlì wá àbí sọ́ọ̀sì tá a máa bá yín fáìlì ẹ̀ ni ó ti dógùn ó ti rọ́ọ̀stì ó máa kú powder báyìí jáde ni èdè èèyàn kan náà ló ń ro ìdí tí yín powder ló máa jáde báyìí roasted powder níbi táyé yín ta dé ẹ̀yin lọ ń ganu sí àwọn bílóníà ní Nàìjíríà ẹ̀yin ò dẹ̀ ní ẹ lọ gba ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ló má ṣe díìsì gan lórí hire purchase ni Momo ẹ̀yin dẹ̀ lọ ń ganu sáwọn bílóníà Nàìjíríà tó bá ti bí ìyá yín dà ẹ̀yin lọ Nàìjà gbogbo wọn ló ń lọ Nàìjà ẹ̀yin ò ṣe lọ ẹ̀yin tẹ́ lè dé Nàìjà tẹ́ wọ́n halẹ̀ mọ́ Dorcas pé tó bá ṣọ́ọ̀fù Dorcas kó lọ sí Nàìjà Dorcas kan wò pé ṣe àbí Momo ìsinmi ni you lead by example Dorcas ti lọ ó lọ Nàìjà dáadáa ó sì máa lọ ní ọdún yìí àbí next year ẹ̀yin ò tí ì lọ ṣé ẹ mọ ọdún tẹ́ ẹ ti gbé sílùú òyìnbó ẹ̀yin ni ká kọ́kọ́ lead náà tí ò bá yẹ pé ojo ni yín ẹ̀rù báyìí ni ẹ̀yin ẹ dé Nàìjà kò sí inú wa tí ò kì í gba Nàìjà kọjá tá a kì í dé Nàìjà kò sí ẹ̀yin nìkan ni máa jókòó sórí social media lágbájá o tẹ̀mẹ̀dẹ̀ o lágbájá o tẹ̀mẹ̀dẹ̀ o ó bẹ̀rù Momo wọ́n á ṣe ìyà fún yín ẹ wò kán yọ tọlọ́pàá kan yọ gbogbo tàwọn ọba tẹ̀ ń bù yín kán fi lórí blogger to blogger ẹ jẹ́ irú àwọn Alábìkẹ́ àti Mẹ́gà yìí tó bá mú yín Momo ìyà tẹ́ máa jẹ wọ́n lu ẹ̀yin gọ́mọ̀ kọ́lọ́pàá má mú yín kí wọ́n má tẹ arrest yín fẹ́ni káwọn ọba tẹ̀ ń bá yín wọn jẹ́ kó má gbé yín kó fi yín lẹ̀ kó jẹ́ pé àwọn èèyàn lásán ló mú yín òun ni mò ń sọ pé ẹ̀sìn yẹn nìkan ló kù síbẹ̀ ẹ̀sìn Ìdúmọ̀tà tí yín máa tún pọ̀ ju ti Ìdúmọ̀tà lọ bọ́ ṣe máa ṣe yín ìṣekúṣe ló máa ṣe yín Momo ìṣekúṣe ọjọ́ burúkú èṣù gíngú ọ̀tá ni ìṣekúṣe ló máa ṣe yín ẹ mọ́ lọ o ẹ má tiẹ̀ lọ ẹ ra jókòó kẹ́ ẹ kú síbi tẹ́ ẹ wà torí ebi ló máa pa yín kú síbẹ̀ kò sí vendor mọ́ kò sí advert mọ́ kò sí nǹkan kan mọ́ kò sí free money mọ́ ẹ ti lé gbogbo wọn kúrò ẹ lé àwọn tó ń fún yín lówó ẹ lé àwọn tó ń ṣe advert irú rádaràda wo nìyẹn ẹ lé àwọn blogger tó ń pọ́n yín lé ẹ mọ̀ pé àwọn blogger yẹn irú àwọn Dorcas yẹn àwọn ní fresh ògo tuntun àwọn ló tún sì ń jẹ́ kẹ́ wà relevant ẹ lé gbogbo wọn ó wá kẹ́yìn nìkan báyẹn wá dá dúró sáàrin aginjù ó kù ẹ̀yin nìkan láàrin àwọn ọmọ ewé gan ti jápa tọ́ba mo nígbà táwọn Titans tó fi yín ṣẹ̀sìn èmi ti expect káwọn ọmọ ewé kọ́ máa jà ń bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ Dorcas báyìí ẹ máa rí wọn tó máa ṣẹnu ṣọ́ṣọ́ Ọlọ́run mọ̀ nǹkan tó máa ṣe oyin máa ń ta wọ́n lẹ́nu ní gbogbo wọn lẹ́nu wọ́n wú báyìí tó máa gbẹ́nu síta gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ìgbà tí àwọn Titans náà ṣèyà fún Momo gbogbo wọn ra gbójú sẹ́gbẹ̀ẹ́ ni ìyá lọ jẹ ìyá dáadáa orí àwọn ọmọ ewé yẹn ti burú náà wọ́n ní kí Momo yín lọ kò tí ẹsẹ̀ yóò tó lè ṣe show láti defend Momo update náà drop update yẹn gan wọn ò fẹ́ yẹ kó bí àwọn Titans nínú gan púpọ̀ ayé yín ti bàjẹ́ so Momo ti ojú Momo tí ẹ fẹ́ káwọn Titans wá ṣe yàgò tí ò rí nǹkan kan Momo it will get worse from here ẹ má wọrí ara yín máa wà òkè ẹ wo ẹ láwọ́ kẹ́ ẹ fún mi lò
èmi kò enjoy bó ṣe ń ṣẹlẹ̀ nsìn pé mọ̀mọ́ náà ni mọ̀mọ́ tó máa ń fi yàn ṣẹ̀sìn náà fi ń ṣẹ̀sìn lórí celebrity gan ti jápa mọ̀mọ́ ẹ̀ pẹ̀lẹ́ mà èmi ò bí yín o èmi ní kí wá sọ fún yín nǹkan tí ìbílẹ̀ tó sọ ni o nǹkan tí ìbílẹ̀ sọ ni o èmi kẹ ṣe eré èèyàn tó máa bu yín dọ̀kásì ẹ̀yin ẹ jẹ́ kó analyze show ìbílẹ̀ yìí ẹ wò ẹ má lọ wò ó ẹ̀yin tẹ ẹ má jẹ nǹkan ata tí dọ̀kásì bá ti yín analyze show yẹn o mọ̀mọ́ ẹ má lọ wo show yẹn o ẹ̀yin èèyàn tẹ bá fẹ́ lọ wo show dọ̀kásì yẹn ẹ máa ń sọ pé ẹ jẹ nǹkan ata lọ́wọ́ o torí ok wọ́n sọ fún yàn